kì í ṣe tuntun mọ́ o pé kábíyèsí olúwo ti ìwó ọba rasheed àkànbí àti olórí rẹ̀ channel chin ti kọ ara wọn sílẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé kábíyèsí fúnra rẹ̀ ló kéde ìyapa láàrin wọn. Olorì channel chin kò fọhùn sí ọ̀rọ̀ náà rárá o, ṣùgbọ́n báyìí ó ti sọ̀rọ̀ ní ojú òpó Instagram rẹ̀. Nínú ọ̀rọ̀ tí ó fi síta ní ojú òpó náà, olórí àná channel chin ṣàlàyé pé láti ìgbà tí olúwo ti ń fọn rere ọ̀rọ̀ náà ní orí ayélujára, òun mọ̀ọ́mọ̀ dákẹ́ ẹnu ni. Ó fi ẹ̀sùn kan kábíyèsí wípé onírúurú ọ̀rọ̀ ìbanilórúkọjẹ́ ni kábíyèsí ti sọ nípa òun. Ó ní òun kàn fi ṣe osùn tí òun sì fi para ni. Ó ní ọ̀wọ̀ tí òun ní fún ìtẹ́ olúwo ni kò jẹ́ kí òun fèsì o sí gbogbo ohun tí kábíyèsí olúwo tí ó jẹ́ ọkọ òun àná fi síta. Àmọ́ ṣá, bí kábíyèsí kò bá bọ̀wọ̀ fún ara rẹ̀ tàbí orí ìtẹ́ tí ó jókòó sí, ta ni yóò bọ̀wọ̀ fún? Ó ní èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí olúwo yóò máa ba àwọn ènìyàn ní orúkọ jẹ́ tàbí hun irọ́ jọ nípa wọn. Àmọ́ ṣá, kábíyèsí náà ti fèsì. Olúwo ní bí ó bá wu olórí àná láti dúró sí orílẹ̀-èdè Nàìjíríà, déédé ara rẹ̀ ni o. Ó ní ṣùgbọ́n gbogbo ẹ̀tọ́ tí ó yẹ fún un láti rin ìrìn àjò padà sí orílẹ̀-èdè Canada tí í ṣe ìlú tí ó ti wá ni òun ti pèsè. Tó, a ò rí jù báyìí lọ lórí ìròyìn olóyin ti òní. Títí di ọ̀la tí a ó máa mú ìròyìn olóyin òmíràn wá sí etígbọ̀ọ́ yín. Orúkọ mi ò yí padà, ọ̀gbẹ́ni Akéwì lèmi jẹ́. Ó dìgbà.